kí wọn ní kíkí tọ́lá. bikulli lisani. ẹni ló kú àfa yìí. bal bikulli shawari. ó ṣe wa kullu lakum. wa sahlan wa marhaban bikum. bá wa ṣe ní tẹ́wọ́gbà. àmín. gbogbo àwọn bàbá wa tàná tí wọ́n ti ń ṣe tí wọ́n ti kọjá lọ ilé Ọlọ́run bá ní yọ́nú sí wọn. àmín. Ọlọ́run bá ní gbà bọ́ wọn. Àmín. Ọlọ́run nàbí lọ́dọ̀ Sallallahu Ọlọ́run. alaihi wasallam. bàbá wa Fadila Sheikh Muhyiddin Ajani Bello. rahimahullahu ta'ala. àwọn ni wọ́n ń ṣe ìjókòó yìí fún wa tẹ́lẹ̀ kọ́lọ́run tó kù wọn sọ́dọ̀ Ọlọ́run má sábà ní kẹ́ bàbá náà. àmín. Ọlọ́run bá ní yọ́nú sí wọn. àmín. Ọlọ́run bá ní gbà bọ́ wọn. àmín. farahu wa rihanu. wa jannatun na'im. bàbá wa Awùjalẹ̀ wòye láti àjọṣe ni ọlọ́mọ jẹba ń dáríjì wọn. bàbá Muhyiddin náà Bello ọlọ́mọ bá dáríjì wọn kọ́ bá ń ṣàánú wọn. àmín. bàbá wa kábíyèsí orúgbòkò tí mo rú àjọ ń ṣe lọ́dọọdún náà ni ọlọ́mọ bá wà pẹ̀lú wọn ọlọ́mọ bá dáríjì wọn kọ́ bá ń ṣàánú wọn lọ. òjò àánú òjò kẹ́ kọ́lọ́mọ bá rọ̀ sí gábàárì wọn lọ. tọ́ bá àánú kẹ́ ọlọ́mọ bá lékún kẹ́ wọn. tọ́ bá àánú ìgbàlú ọlọ́mọ bá ṣíjú àánú ẹ̀wù wọn. ó wọ ọlànà bíi Muhammad. nínú ọ̀rọ̀ tí Alhaji wa Abdulhamid Ọmọ́táyọ̀ ọmọ owó ní kí n sọ fún yín ni wípé ẹ̀yin jama Ansarudeen abayin dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nínú society tí ó ṣẹ́kù lẹ́nìí Ansarudeen jẹ́ kan bẹ́ẹ̀. I think Ansarudeen was established around 1923 so ó ti lé ní ọgọ́rùn-ún ọdún lẹ́nìí ó lè ṣe assist gbogbo àwọn tí wọ́n jẹ́ kó máa assist ní Ìjẹ̀bú Òde yìí náà bí mi ò bá wọn gbogbo ẹ̀ mo mọ bàbá wa Adédèjì mo mọ àwọn ẹlòmíì Ọlọ́run kó bá wa kẹ́ gbogbo wọn o. àmín. ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lẹ́nìí tẹ́ńṣà Ansarudeen lẹ́nìí Ọlọ́run kó bá wa san yín lẹ́san olóore. àmín. La ilaha illallah. Program tí a fẹ́ ṣe lẹ́nìí ṣé a máa ní kí n sọ fún gbogbo àwa tá a wà mí pé àwọn fẹ́ ká farabalẹ̀ kí a gbọ́ ọ̀rọ̀ náà bó ṣe yẹ ká gbọ́ wọ́n gbà á ládùúgbà wípé bàbá tí ó bá wa sọ̀rọ̀ náà Ọlọ́run kó fún wa lọ́rọ̀ náà sọ. ní kábàárà wa sọ̀rọ̀ lórí amana. Amana in leadership. Leadership in all extents does not actually rely on the leadership of the country. And not leadership concerning the society or a community. Leadership begins right away from your home. You as a father, you are the leader of your family. How do you lead? Àǹfààní ó jìnnà sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn látàrí wípé ẹlòmíì tílé rẹ̀ ò tò òun náà gbé bá ìgbò yóò ló ń fẹ́ jẹ kánsẹ́lọ̀ bẹ́ẹ̀ni òun fẹ́ jẹ chairman òun ó tòlú ilé ó sì tò ilé rẹ̀ ò sì tò. àwọn Saudi wa ní ká bára wa sọ̀rọ̀ lórí ẹ̀ kí lọ́lọ́run ọba wí kí ni tó jẹ́ ìkìlọ̀ tọ́lọ́run ọba máa gbé kalẹ̀ fún wa kí ni tá a fẹ́ rí lára tí a fi ṣe olórí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní kullukum ra'i kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi. gbogbo yín pátá àtọkùnrin yín àtobìnrin yín gbogbo yín pátápátá la dáná jẹ o. wa kullukum mas'ulun an ra'iyatihi. a sì bí léèrè gbogbo ń tá a fi tì sí lọ́dọ̀ ta ni ẹ máa dàjẹ́ bó o lẹ ṣe dà wọ́n jẹ́. gbogbo yín lọ̀gá. gbogbo yín la ṣáájú. kan yàtọ̀ síra ni. ọkàn yàtọ̀ síra wọn ni. a bí léèrè ìwọ ìyàwó lé bó o lọ ṣe tó lé gbàtọ́kọ rẹ ò sí lé. tí ó jàǹbá rẹ̀. ìwọ bàbá lé bó o níwọ náà ṣe mójútó lé ṣé òun fi bí pa wọ́n ni tọ́ ti yó tán ní Mr Biggs àbí kò ti yó tán ní Tantalizer. lásìkò sínú. ọmọ adé kọ́ máa bẹ̀sẹ̀ halẹ̀ wọ́n á sọ pé fún wọ́n bẹ́lẹ̀kẹ́ tó kù nílé láàárọ̀ pé ṣe é rówó lọ́wọ́ mi ni gbọ́tọ̀ dáná o kò sí nǹkan kan ẹ lọ mú gàrí jẹ lọ́sùn bẹ́ẹ̀ òun sì ti yó ń ta. kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi. amákàlẹ̀ èkó àlàyé látàrí ọba tó dá wa tó ní á wá torí gbogbo nǹkan bá gbélé ayé ṣe pátápátá náà láàpàdà fi súnmọ́ tó bá níwájú Ọlọ́run àmọ́ kálíbà àrábọ̀ rẹ̀ jẹ́ kálíbà àmọ́ bí a kù sí káṣí tètè ṣàtúnṣe láti sìn ín lọ kó tó dìgbà náà
ọlọ́run fi ń pàkíyèsí ẹ̀mí àtẹ̀yìn lẹ́yìn tó sọ fún Ànábì wa Muhammad. أعوذ بالله من الشيطان الرجيم. فكر يا شيخ. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله. إنا عرضنا الأمانة على السماوات والأرض. لا إله إلا الله. والجبال. الله أكبر كبير. فأبين أن يحملنها وأشفقن منها. الله أكبر. فحملها الإنسان. لا إله إلا الله. إنه كان ظلوما جهولا. سبحان الله. إنه كان ظلوما جهولا. أردنا الأمانة على السماوات والأرض. ọlọ́run ní mo gbẹ̀yìn èèyàn o ẹ̀yin náà tẹ́tí kẹ́ ẹ wá gbọ́ ìkìlọ̀. ọlọ́run ní mo sọ fún Ànábì wa Muhammad. ọlọ́run tó ní máa ń sọ fún àwọn èèyàn rẹ máa ń sọ fún àwọn àlùmọ́ rẹ. أردنا الأمانة على السماوات والأرض. ọlọ́run ní ẹgbẹ́ àmánà agbékalẹ̀ fún sánmà agbékalẹ̀ fún ilẹ̀ kò wá sí kankan nù wọn. wọ́n kọ́ ọlọ́run lèmi mo dá ilẹ̀ èmi náà mo sì dá sánmà. ńgbà mo wá dá àmánà tí mo gbé àmánà yìí kalẹ̀ yìí pé tọ̀ àmánà ni o ìfọkàntán nìyí mo wá gbé kalẹ̀ fún òkè mo gbé kalẹ̀ fún sánmà mo gbé kalẹ̀ fún ilẹ̀ gbogbo wa yẹri pé àwọn ò lè gbà. أردنا الأمانة على السماوات والأرض والجبال. فأبين أن يحملنها وأشفقن منها. ẹ̀mí wọn kórìírí pé rárá o àwọn ò lè tẹ́rí sí àwọn ò lè forí kó. فحملها الإنسان. ẹ̀rí ntí sánmà kọ̀ tí ilẹ̀ kọ̀ tí wọ́n bẹ̀rù tí gbogbo òkè kọ̀ báwọn ò lè gbà. وحملها الإنسان. ọmọ Ànábì Ádámà ọmọ èèyàn wọn lọ tẹrí sí i. ọmọ Ànábì Ádámà ẹ̀ dáhùn ni Naam. àbẹ́ aṣọ ọmọ Ànábì Ádámà mọ́. يا بني آدم. Naam. ọmọ Ànábì Ádámà wá tẹ́rí sí i. وحملها الإنسان. ntí òkè kọ̀ tí ilẹ̀ kọ̀ tí àwọn àpáta gàǹgàgàǹgà tó lọ́wọ́ bá dá tí wọ́n kọ̀ tí wọ́n láwọn ò lè tẹ́rí sí. ọmọ Ànábì Ádámà níbi òmùgọ̀ wọn níbi afọ́fúngbẹ́mu ọ̀rọ̀ wọn níbi àìníla akẹ́yẹ̀dá wọ́n tẹ́rí sí wọ́n sọ fọlọ́ wọn láwọn àwọn gbà àwọn lágbára rẹ̀. وحملها الإنسان. ọmọ Ànábì Ádámà máa gbà. إنه كان ظلوما جهولا. ní innahu kana zaluman jahula. إنه كان ظلوما جهولا. wọ́n jẹ́ láìmọ̀kan èèyàn wọ́n jẹ́ láìmọ̀kan wọ́n nílẹ̀ akẹ́yìn rárá afọ́fúngbẹ́mu èèyàn ó tẹ́lẹ̀ àmánà. إنه كان ظلوما جهولا. àwọn ní gbogbo wa náà ń gbà lẹ́nìí. lágbà yìí o. ẹja wo ní ìjọ Ansarudeen ta wáyé aláàfẹ́ joyè ìtìgbà yẹn pàmò náà ni. ẹlòmíì ò ní mọ̀ pàmò náà ni yóò máa wá dù ú òun lòun jalaga òun lòun jẹ sẹkẹtìrì òun lòun jẹ kínní kan ẹ máa rí èèyàn bíi mẹ́wàá ó tún bribe àwọn èèyàn. lórí kíni lórí bá a fẹ́ ṣiṣẹ́ Ọlọ́run wọn àgbowó díẹ̀ o ó tún bribe. kò sówó ń bẹ̀ o iṣẹ́ Ansarudeen kò mówó wá o. ìtọ́ bí ó ti jì. إنا عرضنا الأمانة على السماوات والأرض ọ̀rọ̀ ni ti sánmà àti lẹ́kọ̀ والجبال tí gbogbo àwọn òkè kọ̀ فأبين أن يحملنها
wọ́n bẹ̀rù pé àwọn ò fẹ́ jàǹbá àmánà. wọ́n sá sẹ́yìn torí pé wọ́n fẹ́ kọlu Ọlọ́run. wọ́n mọ̀ pé wọn ò lè gbé wọ́n wò pé nítorí wọn gbé kalẹ̀ yìí àwọn ò lágbára rẹ̀ torí pé wọ́n mọ̀ pé wọn bí àwọn léèrè. àmọ́ ọmọ ànábì Adam. wa hamala al-insanu. gbàtọ́ ẹgbẹ́ nígbàgbé èèyàn ni wá afọ́fúngbẹ́mu èèyàn ni wá àìrò orí ká tó ṣe nǹkan a kà máa ń jálu nǹkan bó ṣe wù wá náà ni torí pé a ti fòfin Ọlọ́run bá kalẹ̀ a ti fàṣẹ rẹ̀ kalẹ̀ ìfẹ́ inú ló kù tá à ń tẹ̀lé ànábì abẹ́rẹ́ wọn àtẹ́rí gbà á Ọlọ́run náà wọn máa ànábì Ádámù gbà á. wa hamala al-insanu. wọ́n tẹ́rí sí i. innahu kana zaluman jahula. wọ́n tẹ́rí sí lórí àìníla akáyí wọn òun wọ́n fi tẹ́rí sí gbogbo ẹ̀ wá ń dàrú ẹjẹ́ àjọ wo bí tá a báyé dé lónìí gbogbo ẹni tí ń bẹ nípò ìjọba àmánà ló gbé dání àmánà ni bó fẹ́ bó kọ Ọlọ́run lábí léèrè ẹ wo Sayyidina Umar radiyallahu anhu. nígbà Sayyidina Umar ń ṣe ìjọba tí ń ṣèjọba lọ́wọ́ Sayyidina Umar ó mọ̀ wá rìn káàkiri ìlú ọmọ wo bí nǹkan ṣe ń lọ. ló mọ̀ wo bí nǹkan ṣe ń lọ lálẹ́ ẹnìkan ò ní mọ̀ gbé látàdá ní. yóò máa yálé oníkálukú yóò ní tọ ẹ dákun tó lọ́nà mọ̀mọ́ pípọ̀ wọlé ṣe rí ìjọba wa sí. yóò máa béèrè ń pa ara rẹ̀. pé síjọba yìí dáa wọn ní mẹ́gbọ́n wọn ò ní mẹ́wájú àwọn ẹlòmíì ó bu ẹlòmíì ó bu ẹlòmíì ó sọ̀rọ̀ sí wọn ló délé arábìnrin kan jọ kan arábìnrin yóò ní nǹkan tí wọ́n jẹ nílé nígbà tó débẹ̀ arábìnrin wa ń sọ fún Sayyidina Umar pé gbogbo ìjọba yìí ò dára rárá àti rárá àwọn òró ń jẹjẹ àtòun àtàwọn ọmọ òun òkúta lòun ṣe fọmọ. òkúta lòun gbé sórí iná tóun ṣe fọmọ yìí pé kò ń ṣàfihàn wọn lẹ́kún la ilaha illallah muhammadu. inna aradna al-amanata ala as-samawati wal-ardi. Sayyidina Umar wá ó wò ẹgbẹ́ lórí ìjọba àwọn làwọn kan ò ti rí jẹ ni wọn ò rí mu òkúta lẹ́tí wá gbé kaná lẹ́ fi ń rin àwọn ọmọ lẹ́kún Sayyidina Umar wá padà lọlé pẹ̀lú ìbànújẹ́ tó sì láwọn tá a fi sí díẹ̀. ó sì láwọn èèyàn tá a fi sí díẹ̀ ó wá padà lọlé ó wá lọ hóńdà oúnjẹ ó hóńdà gbogbo ẹ̀ ó ní ẹgbẹ́ lọ fárábìnrin yìí kó wọn àtàwọn ọmọ rẹ̀ ó máa jẹ ká máa mú ẹ dákun gbogbo àwọn tá a fi jẹ kánsẹ́lọ̀ lẹ́nu tá a fi jẹ chairman local government ṣé wọ́n ń dọ́dọ̀ yín. tí wọ́n délé yín ẹ já béèrè lọ bàbá wa alága. mo béèrè ẹ̀yin Ìjẹ̀bú ṣé wọ́n délé yín ẹ̀yin lẹ́yìn wọ́n sípò wọ́n ní wọ́n máa ń wá lásìkò náà wá fẹ́ dìbò. abẹ́yìnkọ́ lẹ gbé wọn débẹ̀ ẹ̀yin lẹ gbé wọn dá yìí ọ̀hún ṣé wọ́n mọ ilé wọn gan ìwọ ọ̀gá iléeṣẹ́ àmánà ń bẹ lọ́wọ́ rẹ ìwọ tá a fi ṣalága àmánà ń bẹ lọ́wọ́ rẹ ìwọ tó jẹ sẹ́kẹ́tìrì àmánà ń bẹ lọ́wọ́ rẹ ìwọ tó jẹ ìmáàmù àmánà ń bẹ lọ́wọ́ rẹ. fabima rahmatin minallahi linta lahum. ọlọ́run wa ti wọ́n ròyìn fún ànábì wa Muhammad ìgbé wa ànábì ìwọ lọ fẹ́ fi ṣàpèjúwe fáwọn èèyàn yìí o torí àwọn ọlọ́run àti dá ọ ní dáadáa innaka la ala khulqin azim àwọn ọlọ́run la Muhammad ṣe wà ànábì bẹ́ẹ̀. Allahi linta lahum. ọlọ́run ṣe fún ànábì wa Muhammad ó ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan àwa náà. fabima rahmatin minallahi linta lahum. bí ẹ bá ṣe bọ́lá wọn bá ṣoore bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa ní bára wa láyè tá a bára wa yìí. àmọ́ ká lè pé àmánà ká lè mọ irú àwọn èèyàn tá a máa gbé àmánà lé lọ́wọ́ ọlọ́run kìlọ̀ rẹ̀ fún ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run ní wa ànábì tí ẹ bá aṣọ láyì kí àwa ọlọ́run tí ẹ bá aṣọ láàánú wa lórí rẹ àyè tá a gbé ọ sí yìí bá a fi ọ ṣaṣáájú àwọn mùsùlùmí ọba ti lọ. fabima rahmatin minallahi linta lahum. ẹ bá wà láàrọ̀ wọ́n fún ọ àmọ́ rọ ìwọ ànábì wa Muhammad dín. linta lahum. bá a rọ ìwọ ànábì kò sí ṣe kò sáì ṣe. linta lahum. ẹ̀yin náà o bá a bèrè lọ́wọ́ wa ní ìsìn pé àwọn tẹ́ ẹ fi jẹ kánsẹ́lọ̀ tẹ́ fi jẹ chairman
ǹjẹ́ tiẹ̀ mọ ibi tán wà ǹjẹ́ tiẹ̀ rí wọn wọn láwọn ò rí wọn wọn ní òsì náà kò sómi wọn sì gbádùn wọn àbí ọjọ́ ìgbó bá dé náà wọ́n ti ń gbàdá bọ̀ wọ́n gbàdá bọ̀ bó bá wù yín bó bá wù yín ẹ̀gọ́ bó bá wù yín ẹgbàá ráìsì lọ́wọ́ wọn bá wù yín ẹgbowó lọ́wọ́ wọn nítorí bá fojú yín rí ẹ̀yin lè fọwọ́ ara yín fà á. فبما رحمة من الله لنت لهم lórí bí wọn ànábì bọ́kàn rẹ ò bá rọ̀ sí wọn kò sí ni wọn ní dúró síbi tí wọn ànábì dúró sí. لنت لهم àwọn Sayyidina Umar àwọn Sayyidina Ali àwọn Abubakar àwọn Usman tọ́lọ́ òun kó tì ọ́ pé kẹjọ máa ṣèjọba wọn ò bá ti sá lọ. فبما رحمة من الله لنت لهم. gbogbo ẹni tí ó jà ṣáájú ó gbọ́dọ̀ lẹ́yìn tó láyù ọkàn. ó gbọ́dọ̀ rọ̀. القناعة. ó gbọ́dọ̀ ní kọ̀náà. gbogbo ẹni tí ó jà ṣáájú ẹ̀yin náà wò wọ́n ó máa bá yín pé àwọn fẹ́ẹ́ jẹ kánsílà ẹ wò dáadáa ẹ kọ́kọ́ ẹ tẹ̀lé lọ léèrè pé ẹbìyàwó rẹ̀ léèrè bí ẹ dàkún bá lé yín tó lóun fẹ́ẹ́ jẹ kánsílà wa bó o ló ṣe tó lé. irú èèyàn wo ni ṣé létò tó ń fún yín lówó oúnjẹ tó ń fún yín ní mímu táwọn ọmọ rẹ̀ ń lọ léèwé déédéé ẹbí léèrè. لانفضوا من حولك. ẹlòmíì làbí ṣaṣáájú ọ̀rọ̀ burúkú ní ń bẹ lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ bú oní ń bẹ lẹ́nu rẹ̀ ẹ máa wo lókè báyìí pé ẹ fún ẹ sọ̀rọ̀ tútù ẹ báwọn èèyàn sọ̀rọ̀ tútù àwọn èèyàn agitate pé nǹkan yìí ó kù díẹ̀ káàtó kàkà báwọn sọ̀rọ̀ rẹ̀ lẹ̀ wọ́n ń lo agídí pé tó bá wù yẹn gbọ́ bá wù yẹn má gbọ́ kò sí dálé ṣe kò sí dálé kan yóò ṣe ẹ sọ fún pé ẹ ṣe mẹ́wàá agbára tí ò lọ títí ipò tí ò lọ títí wọ́n ti gba ọdún mẹ́rin náà mọ̀ ní bẹ́ẹ̀ ni èyí tọ́lọ́run bá tiẹ̀ wá yọ̀ǹda fún ni tọ́lọ́run bá ní ó kú sórí ẹ̀. pátápátá rẹ̀ mẹ́jọ. لانفضوا من حولك. ẹ jẹ́ ṣe pẹ̀lẹ́ ọlọ́gbọ́n ọmọ kìlọ̀ rẹ̀ fún ẹ̀dẹ́gbù àmọ́ bọ́ọ̀bọ́ kọ̀ọ̀kan rẹ bá lè pẹ̀lú àwọn èèyàn rẹ tó lè pẹ̀lú àwọn sàábẹ́tà kó tì ọ́ لانفضوا من حولك. لانفضوا من حولك. ó jìnà sí ọ. لانفضوا من حولك. wọ́n ní nǹkan tá a gbọ́dọ̀ rí pẹ̀lú àwọn aṣáájú. فاعف عنهم. aṣáájú láti ìsìn lọ ẹ máa wò wọ́n dáadáa. فاعف عنهم. gbogbo ẹ̀dẹ́ bá fẹ́ yìn láṣáájú yín gbogbo ẹ̀dẹ́ nílẹ̀ mi tẹ̀ lórí pé báwo gbé ọmọ ìyá rẹ nífa torí ibi táwa Yorùbá bàjẹ́ sínú. bẹ́ẹ̀ni. ẹ máa wẹ ọmọ ìyá mi ní lágbájá gbọ́dọ̀ sọpọ́ọ̀tì ẹ̀ jẹ́ sọpọ́ọ̀tì. tó o sì mọ̀ pípa ìwà àti bíbẹ lọ́wọ́ rẹ̀ ọ̀dà léyìí tó yẹ kúwọ́ náà fi hàn sáwọn èèyàn pé ó tọ́ ni ọmọ ìyá mi ní o mo mọ o àjọ wọn jọ bí a ní o àmọ́ wà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ò da ẹ bá dìbò fún tó ẹ̀yin lẹ́mọ̀ kì í ṣe pé wọ́n fi bàjẹ́ ó tọ́ tó sọ̀hún ó fi ràn lọ́wọ́ ni ó ràn lọ́wọ́ kò ń bi ìyà tí ò rí wájú Ọlọ́run gbà tí ò bá ṣe dáadáa gbogbo ẹ̀ ń dẹ́rì tẹ́ fi ṣaṣáájú yín fáfù wánà. fáfù ánìhùn. ó gbọ́dọ̀ lámojú kú o. fáfù ánìhùn. bẹ́ẹ̀ yẹn bá ṣẹ́ bẹ́ẹ̀ yẹn bá bú ó gbọ́dọ̀ ní tẹ̀mọ́ra. fáfù ánìhùn. àìfọlágídí èèyàn ṣòye o ẹ má gbàlágídí èèyàn ká fi jóye o. yóò dà nǹkan rú. yóò dà nǹkan rú o. onínúfúfù. onífúfú èèyàn ẹ má fi jóye o. bá a ti ń fa gidi rẹ̀ hàn báyìí kò lè ẹ̀rọ àfàsẹ́yìn ẹ dákun ẹ wá lọ ṣàlùwàlá. kò ní gbọ́ agídí. ẹ wá lọ ṣàlùwàlá. kò ní dá wọn lóhùn. torí ó ṣe pàtàkì kí ẹ ṣàlùwàlá nìsín ó ṣe pàtàkì. torí níjọ Ansarudeen àwọn bára wọn fà á tí wọ́n tutọ́ síra wọn lójú tààrà. ibi wọn bá sì ti sọ náà ni ó mọ kò ní jáde. ibi Ọlọ́run kí Ansarudeen dé nìyẹn. ibi wọn bá ti sọ ohun tí wọ́n ti búra wọn
tí wọ́n ti tó síra wọn lójú tó sọ tọ̀rọ̀ ibẹ̀ náà ló mọ. Nítorí Ansarudeen United Family. Masha Allah. Ọlọ́run kẹ́ ẹgbẹ́ náà púpọ̀. Ẹ rí pé bàbá tí bàbá wa alága ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Wọ́n nínú ẹgbẹ́ tó ìṣẹ́kù láyé. Láti 1923. Ọ̀nàjì. Àbá. Ẹ rí pé Ọlọ́run kẹ́ Ansarudeen púpọ̀. Wa kullukum ra'i. Gbogbo àwọn ẹni tẹ́ yín yàn sípò nílùú ẹ máa pè wọ́n wálé. Ẹ máa ṣàṣìjẹ bóyá wọn náà wá jókòó sáàrin wa. Jókòó kájọ tọrọ wá. ká lè mọ̀ wá rẹ̀. Wọ́n lọ Àbújá kọ̀ọ̀kan lọ jókòó kalẹ̀ lásán kọ́ máa sọ fún wa pé wọn kò tí ì jáde náà ni wọn tí ì san náà ni kí ni wọ́n ì san. ìrẹsì tẹ̀síkìrẹ̀ tó. fàáfù hánì ó. ọgbọ́dọ̀ ní tẹ̀mọ́ra gbọ́dọ̀ lámojú kú ọ̀. ẹ̀ẹ́dẹ́gùn fìrí làwọn. ọgbọ́dọ̀ sì láforíjì pẹ̀lú àwọn èèyàn rẹ̀. bó bá ṣe gbọ́dọ̀ láforíjì pẹ̀lú wọn. ẹ̀ẹ́dẹ́gùn fìrí làwọn. ṣé wíyẹ̀ fi mórí. gbogbo ẹni tẹ́ bá fi ṣe ṣáájú láyé ó mọ̀ fi sọ fún yín lẹ́ẹ̀kan gbogbo àwọn ẹni tẹ́ yẹn sípò gbogbo alága ni kánsẹ́lọ̀ ni kíní kan ni ẹ pè wọ́n wálé ẹjọ́ jókòó pẹ̀lú wọn. wọ́n ṣe wéré òun fi hámẹ́rì ẹ ṣe ṣáwárà pẹ̀lú wọn ẹ jókòó pẹ̀lú wọn kẹ́ ẹ sọ fún ẹ pé tọ́ ládùúgbò báyìí kò sí ná àmọ́ nítorí transformer wọn ló bàjẹ́ bí transformer mi ò ṣe débẹ̀ ẹja níyànjú ẹ̀ ládùúgbò báyìí kò sómi ẹja gbìyànjú bómi ó ṣe débẹ̀ ládùúgbò báyìí nǹkan báyìí là ń retí ẹja gbìyànjú ọ̀nà wa ò dá ládùúgbò báyìí ẹ wá bá ṣe ṣe. Ọlọ́run lòun bẹ pẹ̀lú yín gbà náà. fatawakkal ala Allah. parí ọ̀rọ̀ yín lẹ́ parí sọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ láàrin ara yín Ọlọ́run ẹ ní nǹkan kan mí ìdọ̀tí kù. fatawakkal ẹ wá sí gbogbo ẹ ẹ fi gbogbo ẹ sọ́dọ̀ èmi Ọlọ́run. When we are just, they also will be just. No. Our own just reflects to their own justice. But if we are not just within ourselves, More power to your opposite. it becomes an issue. Láti àwa fúnra wa, láti dúró déédéé. Ìdúró déédéé tiwa ni ó bí ìdúró déédéé tiwọn. Torí báwa pọ̀ jù wọ́n lọ. Ara wa wọ́n sì ti jáde. Ọlọ́run jẹ́ kọ́mọ tèmi náà yarí. Amina. Ṣé gbogbo àfáà ló lẹ́yìn báyìí? Ìbéèrè ṣé gbogbo àfáà ló lẹ́yìn báyìí? Bàbá mú ìdílé òjàjẹ fáwọn. Wallahi, wọ́n jẹ́ tán. Wàláì wọ́n jẹ́ tán. Wọ́n yí ọmọ lọ́mọ. Ọlọ́run wá yí ọmọ tiwọn náà. Alhamdulillah. Ọmọ tèmi náà Ọlọ́run tó jẹ́ èèyàn láyé. You see, the thing about this is that once you are prayerful and you have God in your mind, you know you have to do things right. The man said, if we are just, the nation will be just. But because we are not just, everything is just the other way around. So, I've been a very practicing Islamic person. Then, if you are in the realm of affairs, you'll be able to do things properly. And then things will work out the way it's supposed to be. But if you don't have God in your mind, there's no way you can do anything. During the time of Baba wa Sheikh Muideen Bello, àwọn ni wọ́n wá ń ṣe lecture fún wa. But nísìnyí tí wọ́n ti papòdà, ọmọ wọn tó jẹ́ àléfà wọn, òun ló wá ń ṣe fún wa. So a dẹ̀ máa ń ṣe ní every second Thursday in the month of Ramadan. Ẹ̀kọ́ tí Ramadan kọ́ wa ní pé ká nífẹ̀ẹ́ ara wa, ká sì máa ṣòdodo, ká sì kó ra wa jọ. Pàápàá nínú ẹgbẹ́ Ansarudeen tó yẹ pé ìfẹ́ la fi kóra wa pọ̀, kọ́lọ́ má fi ìbínú kó má fi tú wa ká. Ọlọ́run bá tó jẹ́ ká ṣe tọ́jú yìí kó jẹ́ ká ṣe ọ̀pọ̀ láyé. Ansarudeen United Family, Mashallah. It's a yearly program. You know, Ramadan is every year. And we as a Muslim, we cherish the Ramadan so much because there are lots. Ramadan is loaded with so many programs. We always inspire people to do good, the government to do what is necessary for the country. I think that is the basic thing for today. It has been our tradition in the month of Ramadan to organize Ramadan lecture.
and it has been a very a long tradition where we ask people to come around, listen to clerics preaching, different clerics. And Ansarudeen in Ijebu Ode, the Ijebu Ode branch, has been noted, calling a late Sheikh Muhyiddin Bello. May Allah bless his soul. And then it has been a tradition, as I said earlier, whereby people come around to listen to lecture as regards to the holy month of Ramadan. And it is a common thing that people do have it all along. But I want to believe it is part of the doctrine of Ramadan. It only comes during Ramadan period. So that is why we believe it should be an annual thing. And that is the reason we believe we should not leave this one. This particular year shouldn't be left out of the whole thing. So reason. And it has been a tradition every second Thursday of Ramadan. Being just is the best for leadership. If you look at the situation we find ourselves today in the country, there is a lot of injustice going around. And that is why we find ourselves in a lot of pains, in a lot of atrocities, because there is a lot of injustice. That is the real genesis of where you see people kidnapping. The issue of kidnapping is due to lack of injustice. The issue of stealing and all this thing, these are the issues that created all these vices. Because injustice is the real disease that is fighting the country itself. So we need to do away with it. Our leadership, they must be just, they must persevere, and they should have the consent of listening to the people. Fakoko